Ó kí n káàbọ̀ sórí ètò yín, ètò wa tí ó ti ń di gbajúgbajà káàkiri. A dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ọlọ́run ó nífẹ̀ẹ́ sẹ́yìn náà. Tó níre o, babaláwo tá a gba ìyàwó ẹ̀ tó yọ kóńdó, agídí ló ní kò lóògùn. Ta ni babaláwo? Babaláwo ni oníṣègùn. Kó tó di pé ojú là báyìí tí à ń rí àwọn oníṣègùn òyìnbó tí ìgbọ̀n sáyẹ́ǹsì ìgbàlódé tó sì gbòde, torí ohun tí à ń pè ní sáyẹ́ǹsì ti wà nílẹ̀ Yorùbá náà ti pẹ́, ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ lónìí. Babaláwo gbọ́dọ̀ jẹ́ ẹni tó lóògùn, ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní agbára, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè sọ ọ̀rọ̀ tàṣẹtàṣẹ tí ó sì ṣẹ. Ṣùgbọ́n àwa gba ìyàwó babaláwo dípò kó kàn fáyè tèlà kó sì sọ̀rọ̀ àṣẹ, dípò kó kàn wojú ọ̀run mọ̀là kó jòsì sú lójú ẹsẹ̀ kó bẹ̀rẹ̀ sí rọ̀, ó wá lọ yọ kóńdó, ó wá ń lé ẹni tó gba ìyàwó rẹ̀ kiri. Ṣé ẹ mọ̀ wípé agídí ló ní kò lóògùn? Bó ti rí lọ́dọ̀ èèyàn náà ló rí lọ́dọ̀ ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó wà ní ipò àṣẹ ò tiẹ̀ mọ̀ wọn ara wọn. Ẹ̀yin agbófinró ńkọ́? Ẹ mọ̀ ohun tó yẹ kẹ́ ẹ ṣe. Agbára tó wà lọ́wọ́ yín ẹ ò ní bó ti yẹ kẹ́ ẹ lò. Mi ò ní ká máa fi yàn yẹn jẹ, ṣùgbọ́n ká lò ó ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Babaláwo tá a gba ìyàwó ẹ̀ tó yọ kóńdó, máa rántí o, agídí ló ní kò lóògùn. Ire o.